Men on stage, Alhaji Wasiu Alabi Pasuma men on stage, no time. Ẹjọ́ jẹ́ káwọn onílù ọ̀gá máa bọ̀ lórí stage ẹjọ́ tó lọ náà. Alhaji Wasiu Alabi Pasuma ọ̀gá ti dé. Hear me strictly, ladies and gentlemen. Right now I'm happy to tell you, Alhaji Wasiu Alabi Pasuma ọmọdé kẹlẹ́ ọ̀gá ti wà ń bí, àlùbáríkà wọ́n ti wà ń bí, ọ̀gá ti dé o. Ìdájọ́ ọ̀gá fún ẹ̀kọ́ nate. Olórí ọ̀dọ́ gbogbo ìdílé àní alágbèrè akíní olùtọ́jú babalọ́jà bẹ́ẹ̀ ni adówóné kò ní bàjẹ́. Nígbà tí ọ̀gá wa ti dé akọ́gbọ́n bàbá ọlọ́run ní ní bàjẹ́ kòkòrò ẹkú ìjókòó bẹ̀. Alhaji Wasiu Alabi Pasuma ẹ̀ káàbọ̀ sí ìlú òwe. Ẹjọ́ torí ọlọ́run ẹ̀yin tẹ́ wà nínú ọgbà tí wọ́n fi kí ní ṣe yìí ó yẹ kẹ́ ti understand pé wọ́n ti pọ́n wálé tábẹ̀ yẹn kì í ṣe gbogbo ayọ̀ la máa wọnú bí. Akíwọlé mayor of Lagos Daddy Fuji Alubarika ọ̀gá tiwa Alubarika Daddy tiwa ìkò oníṣẹ́mi ẹ̀ ìdán Alubarika Daddy ìmọ̀ọ́rù ti ẹ̀jọ̀ ẹni ìlú ẹ̀jọ̀ tó lọ́wọ́ ẹ bá wá sí lẹ́yìn dáadáa ló ẹ̀jọ̀. ṣé ẹ máa gbogbo ẹgbẹ́ ẹlẹ́rọ farọ́ọ̀ṣà máa gbogbo ẹgbẹ́ ẹlẹ́rọ àti fáìs àti àpáṣà àwọn ni wọ́n dúró ti Alhaji Wasiu Alabi Pasuma ẹgbẹ́ ẹ káàbọ̀ sí mòwe. Ọlọ́run máa ṣọ́ mi àrùn òtítì fọlọ́run ṣọ́ lọ́wọ́ ìran burúkú okun lè wẹ̀sẹ̀ tó lè tẹ́mi wá lé gbọdọ̀ sí àrùn Ọlọ́run máa ṣọ́ òtítì fọlọ́run ṣọ́ Ọlọ́run máa ṣọ́ òtítì fọlọ́run ṣọ́ lọ́wọ́ alárùkà ọmọ Ádámù. Kálá máa ṣọ́ àwọn àtẹ̀lẹ́fọ́ lọ́n ṣọ́ kólú máa ṣọ́ àwọn àtẹ̀lẹ́fọ́ lọ́n ṣọ́ láwọn alábòsí ọmọ Ádámù abáńtọ́lá jẹ́ kálá máa ṣọ́. Àtẹ̀lẹ́fọ́lá ṣọ́ kọ́lá máa ṣọ́ àtẹ̀lẹ́fọ́lá ṣọ́ lọ́wọ́ alárùkà ọmọ Ádámù ọba tó dára jẹ́ Àjíbọ́lá kúlẹ̀ ìmọ̀ ẹ̀yọ́ gágá sọ. Alábẹ́ ṣé ó fojú wẹ́sẹ̀ bàbá wa. Alábẹ́ kùnrin akẹ́bàjẹ́ bá sá ìmọ̀lẹ́ fújì ní rẹ̀. Ikú dá ìsinra àbákalà bójú wá. Ikú máa pààyàn o lágbára ẹ̀ka tiwa ni. Ikú máa pààyàn o lágbára ẹ̀ka tiwa ni. Ó ti yẹ. Ó ti yẹ. Ó ti yẹ. Ẹ̀sọ́ méjì mọ́lá bá sọ ẹ́. Ó ti yẹ. Ó ti yẹ olórí mi bá so. Wọ́n ṣe wọ́n yẹ yẹ bá so. Kò ní bọ́ sórí ẹbí. Kò ní bọ́ sórí ará. Kò ní bọ́ sórí ẹ̀mẹ́gbẹ́. Kò ní bọ́ sórí àwọn olólùfẹ́ mi àbí ojú wọn lábá so wọ́n dùn à. Ẹ sọ pé ó ti yẹ. Ó ti yẹ. Atẹ́gùn ó ti fẹ́ dànù. Ọlọ́gbẹ́ òjì wọn lábà sọ à ẹ ṣe wọn èyí tèmi wọ́dúà gbogbo ọ̀pẹ mo léèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ bá sí ojú wa àmọ́ ètò tó wà ṣẹlẹ̀ yìí
ó tún wá jẹ́kọ́ yé mi pé ibà sílá tó múlẹ̀ ọkùnrin alábí ìyẹn lọ́sọ mi ẹni bá ti lọ́lọ́ lẹ́yìn ibà sí ojú wa tó bá tún wá lé yan lẹ́yìn alábí ohun gbogbo lé nílẹ̀ ọba kàlàbí ogun ṣọlọ́ ẹ̀yìn tèmi worldwide lọ́kùnrin lóbìnrin lọ́mọdé pẹ̀lú àgbà arúgbó mi nàìjíríà ẹ̀yin onígbàgbọ́ ẹ̀yin kírísítẹ̀ wà ṣe o ẹ̀yin mùsùlùmí o ẹ̀yin afáàbàṣì àtẹ̀yin pásítọ̀ lábà ẹ̀ka ẹ̀yin lẹ́sẹ̀ àbáláyé láàbá kàlàbí òde jáde tán ẹ sọ pé ikú máa pa yìí o. eléyìí òun ló fara ọ̀run bá so. eléyìí òun ló fara ọ̀run bá so ní sẹ́yìn. lọ́wọ́ tó àyèjú wá eléyìí òun ló fara ọ̀run bá so. ayé là gbé ayé láti lè jayé ayé láti lè ṣe dáadáa. eléyìí ewúlò ibà sọ ẹsẹ̀ ìfara ọ̀run náà sá wọn ní ẹ̀dá kan fi sílẹ̀ fún wa o a ṣe ń gbádùn ẹ̀ o lápá ẹ̀ka dáadáa ó tiẹ̀ ibà sílẹ̀ àtò mi kù lápá ẹ̀yìn ọba so ikú dá ìsílẹ̀ àbákalà bí ọlọ́pẹ́. Ikú ọba pa wá tí ó bá yọ̀ǹda ọba sójú wa kó má fi máa ń sàn wá ojú wa. Ikú ọba pa wá jí wá kó má fi máa ń sàn wá ojú wa o. Àìsàn adánigbélé àbákàpàṣọ ọlọ́pẹ́ mo fi bú. Ìran burúkú àbákalà mi. Èmi ṣẹ́ lórí mi lórí ẹbí mi lórí ẹ̀yin tí wà kúnlẹ̀ làbá kàlàbí ó wá mi. ìran burúkú làbá kà kò ní ṣẹ́ lórí ẹ̀fúrí ìbọ̀dé wa pàṣẹ. gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ wá ẹ̀yin tẹ́ fẹ́ wá máa sojú wá tẹ́ ṣàdúrà ẹ̀yin tẹ́ gbàwẹ̀ ẹ̀yin tẹ́ lọ sókun ẹ̀yin tẹ́ wọlé yálùwà kí lórí ọ̀rọ̀ pàṣẹ yìí. Ìbá sílẹ̀ àtò lágbà ẹ̀ka ṣeun mo appreciate ẹ ṣe o. ìjọ balẹ̀ mímọ́ àrífàṣọ. ẹ ti jáyé wà pé wọ́n ń débẹ̀. ẹ fẹlẹ́ ilé ìjìnbọn lábàṣọ wa wọn kì í débẹ̀ ò lẹ́sọ̀ fún wọn. aláàlú sọ pé kọ́ tiẹ̀ sọ jáde kúnlẹ̀ láàbàkàlà bí ọlọ́gbẹ́ ẹ̀jẹ̀ àdúgbò ẹ̀. ibà ṣe rẹ̀ tó parí tán bá sọ́ra àbákàfà sókè láfẹ́ ṣe. àwọn máa sọ pé mo dẹ̀ rí nígbà yẹn o. mo dẹ̀ rí nígbà yẹn pàṣẹ. Kílódé tó sọkúnlẹ̀ lára àbákagbà tó rí tí wàá oníṣẹ́ lẹ́ẹ̀bẹ̀ ọ̀lágbára lọ. Òun pàṣẹ náà mẹ́gbẹ́ olè fẹ́wọ̀lẹ̀ ìṣètò dédé. Ẹ̀yin tí wá, ẹ̀yin tí ẹ fẹ́ wá, ẹ̀yin tí ẹ gbàdúrà fún wa o, ẹ̀yin tí wọlé yálùwà, ẹ̀yin tí ẹ gbàwẹ̀ nítorí mi làbákàbà àṣẹ ṣe. Pàṣípà ń fẹ́ o lè fẹ́ bọ́lẹ̀ ìṣètò dédé o. Ènìyàn àkíńtà ń sọ̀rọ̀ àlà. We make me the matter. Engineer, the paradise every corner. Talk of Fuji business today. That's making waves everywhere. I make things happen for me. Like a Wi-Fi connecting the people. That's with my style. I love Fuji music to me. I love you with my style.
ṣe dáadáa ẹ ká ṣe dáadáa. Aṣèrè ṣe aṣèrànà ṣe dáadáa ẹ ṣe ká ṣe dáadáa ṣe dáadáa ẹ ká ṣe dáadáa. Pàṣẹ ẹni ṣe orí kankan èlé ká ṣe ń ṣe ká o èlé ló pé ẹjọ́ ẹ̀ka wárí. Ọlọ́gbẹ́ mama làbí ẹjú wa ẹ ṣe náà wọ́n small. Ẹ̀yin tí wọ́n wọ́n sẹ́mọ́ ìyá làbí ẹjú Bọ́lá worldwide. Ẹ̀yin dẹ́ko gbogbo Naija gbogbo African continent ẹ̀yin dòkè kú ẹ̀ṣọ́ wa. Ìfẹ́ tó ní sílẹ̀ báńkà bá sojú wá ó kọjá bẹ́ẹ̀. Tí ìbájọ́mọ̀ ìyá yín lára báńkà bá so lọ́pẹ́ kò lè jí ẹ náà. Alábú ẹ̀sà ò ẹ̀ṣọ́. Ohun tó rí kan ẹ̀rù á máa bà ó ṣe jẹ́ ní tọ́rí ìsílẹ̀. Ìran tó rí gangan ẹ̀rù á máa bà bí ó ṣe wá jẹ́ ẹni tọ́rí ìsílẹ̀ ojú wọn lábà sọ́wà. Eléyìí léèyàn. Ibi ẹni ẹ̀náwó tí lára báńkà pàṣọ ọlọ́pẹ́ kò ṣọ̀nà. Ibi ẹ̀fẹ́ gbà yẹn kúlẹ̀ lára báńkà pàṣọ ojú wa ìṣọ̀nà. Ẹni ẹ̀fẹ́ náwó mú yẹn kúlẹ̀ lára báńkà làbí okúlẹ̀ rí lọ́wọ́ ìṣètì. Aláàbò ẹ̀sẹ̀ òun mọ́tò pẹ́sà àti èèyàn ṣọlá. Láwọn ọba tó jẹ́ kí àwọn pásítọ̀ torí ilẹ̀ abága kan rí kan tó wá sọ jáde o. Mo tó dọ́pẹ́ lọ àwọn pásítọ̀ torí ilẹ̀ abága tí wọ́n sọ jáde. Tó o bá sọ jáde kan alábíkọ́ ẹlẹ́yìn kí la fẹ́ ṣe. Ajá ń bèrè láì. Onígbà lọ́wọ́ àwọn pásítọ̀ méje èjì ọba tó tí wọ́n rí tí wọ́n sára. Alábí kàlè tó amúni ìkúnlẹ̀ lára àbákalà bí ojú wára. Ká má bàa dákì àdúrà ní pàṣẹ. Ká tó tẹ̀ra mọ́ àdúrà rà bí okúnlẹ̀. Ó ṣe ọ́ ìyá mi àdìjá kúkú àti òòsùn. Orí tó ká kúkúrà àdìjá kúkúrà àti òòrùn. Adéhùnsìn ọjọ́ ìtọ́jú òdìdí yóò fọ̀rọ̀ ṣáma. Alájẹdájú lérí ní Adéhùnsìn ọmọṣẹ́. Overall ṣáma Bushers Association yọba Fẹ́mi Owódé. Ìyẹn Lagos State Àlàáfíà. Alájẹdájú lérí ní Adéhùnsìn lólórí oko wa. Gbogbo ẹgbẹ́ bí mi jọ lórí o, pírẹ́sìdẹ̀ntì. Ètí wọ́n fi jẹ gbogbo ẹgbẹ́ bí mi jọ lórí. Ṣíàmà àmú, ètí wọ́n fi jẹ. Gbogbo ẹgbẹ́ bí mi jọ lórí o, ṣíàmà àmú. Ètí wọ́n fi jẹ gbogbo ẹgbẹ́ bí mi jọ lórí pátá. Ṣíàmà àmú, ètí wọ́n fi jẹ. Tájù olójàlága olójàlága ó darí àpòpọ̀ ẹgbẹ́ níbi tó lórí o ṣé àwọn àná èyí tí wọ́n fi jẹ gbogbo ẹgbẹ́ níbi tó lórí ṣé àwọn àná èyí tí wọ́n fi jẹ.
Ismaila Ìyàgbájé Vice Chairman Àgbájé tó ń jẹ́ Ismaila Vice Chairman igbákejì alága Ismaila Ìyàgbájé òṣèlú o. ẹ̀rẹ̀ ẹgbẹ́ wa bó ṣe rí ẹ̀yin tó ń ṣẹgbẹ́ yín jáde-jáde ẹ̀yin ẹgbẹ́ tiwa Ọbáfẹ́mi Owódé Butchers Association wọ́n lé àbákalà bí ọmọ ọmọ ṣe tán aṣọ wọn ya léjìká wọ́n ń tán ni tọ́bọ̀ wà níbi iṣẹ́ ẹ má mọ̀ yàtọ̀ tọ́bọ̀ kú níbi iṣẹ́ ẹ má mọ̀ yàtọ̀ ọmọ jíjẹ́ ni wọ́n alábí ẹ̀rẹ̀ ìyọ̀ṣẹ́ Àgbájé Ismaila Ìyàgbájé. Iléeṣẹ́ àmọ́nù. Alábítájú òdúdó. Àjọmọ́nà. Adóòsì. Alága. Alága. Oṣù Adóòsì. Alábítájú òdúdó. Owó lọ́wọ́ ẹ̀ lọ́wọ́. Ọkọ̀ tó ti rẹ̀ mí ta ẹ̀ òwe yà. Ọba tó ti rẹ̀ mí ta ẹ̀ òwe yà. Sábẹ́ ọkọ̀ tó ti rẹ̀ mí ta ẹ̀ òwe ò gbà so. Ọkọ̀ tó ti rẹ̀ mí ta ẹ̀ òwe yà. Adóòsì tájú dìrì ló ṣe alága tí a rán. Ọkọ̀ ìrẹ́ mi ta òwe. Ó ní ọ̀rọ̀ bá ti rí o. Ó bàbá wa síwèé náà. Bàbá wa rí sèé. Ó ní ọ̀rọ̀ bá ti rí o. Ẹ jọ̀wọ́ ẹ wá sọ́pẹ́ wa. Ẹ wá bá ti rí. Ẹ wá bá ti rí. Ẹ jọ̀wọ́ ẹ wá sọ́pẹ́ wa. Òun làwọn àìsàn. Ẹ wá sọ́pẹ́ wa. Ajítájú kiri yóò ṣó Adóòsì o. Ẹ bá gbọ́ ẹ má sọ pé wà o. Olórí ọkọ̀ pátápátá gbogbo ẹlẹ́ẹ̀rán lágbègbè yìí o. Àlàyé ẹ̀ka yìí ló ṣe lọ́tọ́lọ́tọ́ yìí. Ẹ̀wọ́n lọ́wọ́ ẹlẹ́ẹ̀rán bà sójú wa. Kẹ́ ẹ bá tún rẹ́rìn. Àtúnrẹ́ yìí mọ́dà. Èyí tẹ́ fi kọ́ wọn nìyẹn. Arábìnrin ó yẹ bẹ́ẹ̀ tá a kiri ní òkunlé. Táyé ò gbọ́dọ̀ gbọ́ o. Ètùrẹ́ ò gbọ́dọ̀ gbọ́. Táyé lòlú ò gbọ́dọ̀ gbọ́ o. Bàbá wa rí bàbá wa sí ọmọ ṣe wa. Èèyàn kúnlẹ̀ akẹ́wà jọ ọmọ ṣe wọn ká. Ilé tí ọlọ́run bá lára mi, ó yí àdúrà ṣe. Ọbọ̀ láwọn òjò pàṣẹ kólékù. Ilé tí ọlọ́run kọ́ ní pàṣẹ, ó ti dájú pé ṣe. Bẹ́ẹ̀ bá lọ kí. Ẹ gbọ́dọ̀ orí rẹ̀. Èmi Àlàbí Pàṣẹ Àjíbá. Wọ́n fọ́ láwọn ń dà wọ́n fún ṣíṣe wọ́n gba transfer ló bá tán. Ikú yẹ. Ó bá a sí àkàrà jẹ́ ká. Ikú dá sí ikú máa pààyè ojúbọ o. Ẹni ayé ń fẹ́ o lábà ká pàṣẹ o. Oko tí ń tọ̀nà oko pàṣẹ. Ẹni ayé ń fẹ́ lábà ká lọ́bí kọ́nẹ́kọ́nẹ́.
Ogun títọ̀ náà oko lè ní o. Ìmọ̀lẹ̀ fújì àlọ́bẹ̀rẹ̀. Wọ́n fọlá ń dà wọ́n. Wọ́n fọ́n sísì wọn ò gbá US kúlẹ̀ pàṣẹ. Owó ọlọ́run ló ṣàánú mi gbà mí. Owó ọlọ́run ló ṣàánú mi. Ọlọ́run ló ṣàánú mi ó pa. Ọlọ́run ló ṣàánú mi ó. Oya Jaman Kara. Secretary Jaman gbogbo Kara. Òun ni General Secretary akọ̀wé. No second no meeting. Jaman Kara. Jaman Kara Secretary Moshe. Èèyàn wa ni ó ti gbọ́ gan bó ti ṣe tí wọ́n bá sojú wa. Òun la bá pè ní Jamani Kara ó ṣe lọ. Pàṣẹmà. Ó kì í pọ́npọ́n. Ìsí ọ̀hìnlá tó ń jẹ́ Agbájé. Agbájé sí ọ̀hìnlá àsùnwọ̀n o. Fáṣí àwọn àna ìyá Agbájé. Agbájé mi sùn ọ̀hìnlá ọmọṣẹ́. Ọlọ́run ló ṣàánú mi á. Agbájé Ọlọ́run ló ṣàánú mi. Bàbá sọ ọ̀yàtọ̀ sọ̀rọ̀. Èèyàn lábí mọ́ ẹ̀yà sọ. Ọ̀gárí Agbájé bàbá Usman. Èèyàn kú ẹ̀ lábẹ́ àìká. Àwọn ti kú dáì sí. Wọ́n láwọn tí kú máa ń pa ìfàsọ́. Alábú ẹ̀zẹ̀ àwọn máa ṣe èyí ọjọ́. Kọ́rin akẹ́bàjẹ́ bàbá wọn. Òṣèré mo ní wọn tẹ̀lé rò. Ó bá sọ fún wọn. Agbájé bá sọ fún wọn pé òṣèré kọ́ bá tẹ̀lé rò. Àwọn tó tẹ̀lé rò tí wọ́n bá ti dànù fún ọ ní ìgbàanù wọ́n ti sọ̀dún wọn sọ́jú. Kọ́kọ́ àwọn ní ìjọdún. Torí pé kò sí gbọ́ká méjì ní pé Agbájé báwo ló ṣe wí pé lórí àwọn tó mú kí ló sọ pé bàbá Usman dédé ní Nàìjíríà ó ṣe àkọ́jú sí wọn yà. White candle ṣe máa so. Ọ̀ṣọ́ Jama. Ọ̀gá ìjọba Jama. Ọjà máa ṣó tán ní pé èmi ní bàṣọ lè mí ọ. Jamani Kara mi ò ṣe Jama wọn ṣe wọn. Jamani Kara wọn ṣe wọn. Òun sẹ́kẹ́tìrì lẹ́gbẹ́. Owó akọrí sí bàbá tó gigi bàbá Talimọ̀. Bàbá Talimọ̀ ọ̀hún ṣe ọ́. Jamani kólúwà mú mẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ́. Ìgbèrè tẹ promise me. Kólúwà mú mẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ́. Ìgbèrè tẹ promise ẹ Jamani. Kìsì ó bá mọ̀ ẹ́ níbẹ̀ kọ́ ní bá ẹ̀pọ̀tà lẹ́nu mọ́ ọ̀gá tí. Olúwa mú mi débẹ̀, àmì ìdílé tẹ promise. Ẹjọ́ bàbá. Olúwa mú mi débẹ̀, Jamani Kara. Ẹni bá ẹ̀pọ̀tà lẹ́nu mọ́.
Germany kólúwa mú wa débẹ̀ ìbèrè tó promise wa bá láwọn mú wa débẹ̀ kọ́ lè bá pọ̀tà lẹ́nu bíábíá. Olúwa mú mi débẹ̀ ìbèrè tó promise Olúwa mú wa débẹ̀ ẹ̀rí bá pọ̀tà lẹ́nu wọn. Àwọn alábòsí èèyàn lè mọ̀ bẹ́yìn lẹ́dúró tán. Àwọn ní tuntun tẹ̀lé lè mọ̀ bẹ́yìn lẹ́dúró tán. Àwọn onítọ̀kọ́ tọ́da lè mọ̀ bẹ́yìn lẹ́dúró tán o. Àwọn ní tuntun tẹ̀lé lè mọ̀ bẹ́yìn lẹ́dúró tán. Ó yà torí Jámánì ti wà tipẹ́. Jámánì kára ẹ jáwọ́ núwó skul torí Jámà tiwa ní Fáṣọ. Jọ́stò náà ní ìjọ́stò. Bàbá Santa ẹgbẹ́ sókè. Jọ́stò náà ní ìjọ́stò. Jámánì kára jọ́stò náà ní Fáṣọ. Jọ́stò náà ní ìjọ́stò. A ní jọ́stò náà ní jọ́stò náà ní o. Jọ́stò náà ní Fáṣọ. Ìyá ní ṣíbìrì ẹ̀ lé ọmọge máa ma ṣe. Ọmọge ṣíbìrì iṣẹ́ tọ́kọ̀ ò bá ṣe Wọ́n ti lẹ́lẹ̀ ló máa jọ ọmọge má ṣe bẹ́ẹ̀ yẹn kó wá pa. Sísè ọmọge má ṣe bẹ́ẹ̀ yẹn kó wá pa. Kó wá pa o. Ìjọta Mọ́sáwò Regis, àná Mọ́sáwò àtìkẹ́, ọ̀túnlá Mọ́sáwò Pàdà, bọ́ọ̀tọ́ bá àdìlọ́ láti bá sọ pé mo fẹ́ ṣe. Ọmọge mọ́ṣẹ́ yóò padà mo ṣàti dà mí síwájú o. ó ní jẹ́jẹ́ rẹ̀ tútù. Yọ́lá ọmọ bíbí. Èmi ò gbàgbọ́ ọgbẹ́ni kan lóògùn náà. Ó ti mo mọ̀ dípé sáà ti lórí ìṣòro gbogbo. Èmi ò gbàgbọ́ bẹ́ẹ̀ni kan lè rí lọ ìròyìn tí ó wọ̀ rí lọ sáájú rere ṣòkòrò. Àṣà àgbẹ̀ ó bá wọn ṣe. Àìní ọmọdún bẹ́ẹ̀rí dé. Ọmọ mi. Ó tọ́jọ́ mẹ́ta ó di fírífírí náà. Alẹ́lẹ́. Ó tọ́jọ́ mẹ́ta ó di fírífírí. Àwọn dáńkú kókó di Ṣàgámù lógún state. Èèyàn tó fẹ́lẹ̀ lógún state tó mọ̀ ṣe máa wá. Àwọn ẹsẹ̀ èèyàn ẹsẹ̀ ìdọ̀ṣọ́. Ìdájọ́ bá mi. Alẹ́lẹ́ àwọn dáńkú ní ìwé òde òye.